ẹ kú lé o lágbolé tíátà, ẹ kú lé o lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo ẹgbẹ́ tampan akínyìn o lábẹ́ àṣẹ ọ̀gá àgbà olórí oko bámbàm Bọ́lájí Àmúṣàn Mr Latin. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ̀pọ̀n àgbò yóò máa mìíní kò ní jábọ́ lágbára Elédùà. Ẹ bá ń ṣàmì. Torí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ nínú ọdún yìí tílẹ̀ sì ti fà mọ́ lágbo eré tíátà. Ṣùgbọ́n ṣá bẹ́kún bá pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùrọ̀. Ayọ̀ ọ̀hún ló ti ń wọlé sí agbo eré tíátà báyìí. Tibitire náà ládálẹ́ ayé. Bí Ọlọ́run bá ń pa àwọn nǹkan lẹ́kún, a sì mọ́ pa àwọn nǹkan lẹ́rìn. Àìmọye ìkẹ́dùn láti bá àwọn ẹgbẹ́ tampan kẹ́ nínú ọdún yìí. Ṣùgbọ́n ní báyìí àìmọye ẹ̀rín ayọ̀ náà láti ń bá wọn rí báyìí. Bó bá tiẹ̀ jẹ́ wípé àwọn kan ti ń gbóyìpọ̀ ẹnu wípé oníbàárà ni àwọn onítíátà, ẹ má dá wọn lóhùn o. Ẹni ìfà òtọ́ sí ní pè ní haramu. Èmi ti bá yín kẹ́dùn wá lọ sẹ́yìn. Ní báyìí mo ti ṣetán láti bá yín yayọ̀. Ẹ wò ó, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí ìkànnì Rírí Ayé TV yìí, ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Muhammadu Akówódé Baba Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà, òun lorúkọ tèmi ń jẹ́ o. Mò ń bọ̀ kí n kán ságbámi ètò ní ràbájì gan lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní orin àánú la rí gbà ni àwọn àgbà òṣèré tíátà kan mú bẹnu nínú oṣù kẹfà ọdún yìí. Díẹ̀ ló kù kí wọ́n pe Wàsíù Àyìndé kó wá bá wọn kọrin adé orí ọ̀kìn. Àṣé pé bí èèyàn bá dákẹ́ tara rẹ̀ yóò bá a dákẹ́ ni. Ẹ ṣàánú tèmi náà o, tí mo bá rí ọ̀kadà mi ò kọ̀ rárá. Àwọn nǹkan yóò mọ sọ ní ìsín pé nínú gbogbo nǹkan ọ̀kadà lásán ni bàbá Akórèdé rí tó béèrè. Ẹjọ́ mi tọ̀ Benin ni mo wà. Kéèyàn tó lè rí ẹ̀bùn fóònù lásán gbà ní Benin yóò rojọ́ ẹjọ́ yóò tán nílé ẹlẹ́jọ́ ni. Àbí kí ni ká ti gbọ́ yín pé a fẹ́ fúnyàn lẹ́bùn fóònù lásán nínú àwẹ̀. Kẹmọ wá bí lérè wípé odù Ifá wo ló wà lára Kàábà yóò sọ ọ́nà kó tó lè gba ẹ̀bùn fóònù. Ẹ̀yin náà ti rí pé nǹkan ń ṣe wá ní Benin. Ẹ gbọ́ náà àwọn àgbà òṣèré olórí àánú gbà lágbo eré tíátà nínú oṣù kẹfà sí ìkeje ọdún tá a wà nínú rẹ̀ yìí. Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní àwọn àgbàjàǹkànjàǹkàn òṣèré mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ké gbàjarè sórí ẹ̀rọ ayélujára wípé àwọn fẹ́ mọ́tò ayọ́kẹ́lẹ́ nínú oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí. Gbogbo wa náà la sì mọ̀ wípé mọ́tò kò ṣe é bínú rà. Bàbá mi àgbà Anígilájẹ́ gan tiẹ̀ ti fi kùnrin wá lọ́yìn pé túláàsì ò ṣe é ra mọ́tò ẹ lọ gbà kámú. Túláàsì ò ṣe é ra mọ́tò ẹ lọ gbà kámú. Ọ̀rẹ́ mi tó ṣe bẹ́ẹ̀ ó déwájú adájọ́. Kí àwọn ará bí má bàa déwájú adájọ́ ni wọ́n ṣe ké gbàjarè síta. Tí àwọn ọmọ Nàìjíríà sì gbóhùn wọn tí wọ́n sì gbé mọ́tò sí wọn nídìí. Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ké gbàjarè nínú oṣù kẹfà ọdún yìí òun ni ìyá Gbọ́nkán. Bí ẹ kò bá gbàgbé láìpẹ́ yìí ni ìyá yìí sọ síta wípé òun fẹ́ mọ́tò tóun yóò mọ fi ṣẹ̀ṣẹ̀ rìn. Ó ní mi ò fẹ́ mọ gun ọ̀kadà alùpùpù lọ síbi tí mo ti fẹ́ kópa nínú sinimá mọ́. Bẹ́ẹ̀ ni mi ò fẹ́ mọ lé mọ́tò mú lójú pópó mọ́. Ní gẹ́lẹ́ tí ìyá yìí sọ̀rọ̀ yìí sórí ayélujára, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀. Àwọn kan tiẹ̀ ní pé ṣé màmá lè gun mọ́tò ni? Àwọn kan ní ṣé mọ́tò nìkan ni màmá fẹ́ ni? Àbí kí wọ́n tún bá wa dírẹ́fà? Ṣùgbọ́n ní gẹ́lẹ́ bí màmá ti sọ̀rọ̀ yìí tán ni arábìnrin Ọmọbọ́láńlé alátiṣe fi ọkọ̀ bọ̀gìnì kan ta màmá lọ́rẹ
wípé kóríyá lòun fi ṣe fún màmá gẹ́gẹ́ bí akíkanjú òṣèré tíátà. Ọlọ́run ò sì rán láàánú kan sẹ́mi náà. Ní kété tí màmá fojú kan mọ́tò bọ̀gìnì yìí, àtòun àti akẹgbẹ́ rẹ̀ Alíràtà Àdùnní tí gbogbo èèyàn mọ̀ sí Tamọ́tiyè ni wọ́n bá forin bẹnu, tí wọ́n sì ń ṣàdúrà ní mẹ́sàn-án mẹ́wàá, tí wọ́n sì ń jó tí wọ́n ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Kò tán síbẹ̀ o, ilé tí màmá ti ń kọ́ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn tí ò parí rẹ̀ ni aláàánú kan bá tún bá a ké gbàjarè láti tọrẹ àánú fún màmá. Wọ́n sì bá màmá parí ilé ọ̀hún láàrin ọ̀sẹ̀ méjì péré. Ẹ̀rí ń pé àánú ni màmá rí gbà báyìí. Àwòrán ilé ọ̀hún lẹ̀ ń wò nínú àwòrán yìí. Táwa ni ẹnì kejì tó tún rí àánú gbà nínú oṣù kẹfà ọdún yìí. Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní ẹnì kejì tó tún rí àánú gbà nínú oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí. Òun náà ni ògbóǹtarìgì òṣèré Adékúnlé Adétáyọ̀ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Lálùdé. Òun náà ké gbàjarè sórí ẹ̀rọ ayélujára ń pé òun fẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ adẹ́rìn-pòṣónú Kàmọ́ Kómẹ́dì tó bá a gbé ọ̀rọ̀ yìí lárugẹ lórí ayélujára. Nílé lóko ni àwọn olólùfẹ́ bàbá Lálùdé ti bẹ̀rẹ̀ sí ní dáwó jọ láti fi múnú bàbá dùn. A gbọ́ wípé ẹnìkan gbé mílíọ̀nù 3 kalẹ̀ tí àwọn mìíràn sì dá mílíọ̀nù 1 fi kún àti àwọn ẹ̀bùn lóríṣiríṣi fún bàbá. Nígbà tí wọ́n máa fi gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀hún dé, ọkọ̀ ọ̀hún wá jẹ́ Toyota Camry pupa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń wò nínú àwòrán yìí. Níṣe ni bàbá Lálùdé ń fi tayọ̀tayọ̀ àti ìdùnnú gba ọkọ̀ yìí lọ́wọ́ wọn. Ẹ wá gbọ́ ta lẹ́nì kẹta tó rí àánú gbà nínú àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré tíátà nínú oṣù kẹfà sí ìkeje ọdún yìí. Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní àgbà òṣèré mìíràn tó tún kéde gbàjarè fún ẹ̀bùn ọkọ̀ lórí ayélujára nínú oṣù kan náà ni Ganiu Nafiu tí ọ̀pọ̀ mọ̀ sí Alápinni Òòṣà. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ọ̀rẹ́ rẹ̀ ìyẹn Lálùdé rí ẹ̀bùn ọkọ̀ tirẹ̀ gbà ni bàbá Alápinni náà fọhùn síta pé èmi ló kàn. Ọlọ́run, ìgbà ó ní ó kan èmi náà báyìí. Gbólóhùn èmi ló kàn tí bàbá sọ síta yìí. Alápinni fi kú ọ̀rọ̀ rẹ̀ yín pé ọkọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun ní tẹ́lẹ̀, ṣùgbọ́n òun ta ọkọ̀ méjèèjì láti fi ṣe ìtọ́jú ọmọ òun kan tí ara rẹ̀ ò yá. Ó ní àìmọye dúkìá lòun sì gbé tà láti fi ṣètọ́jú ọmọ tòun yìí. Síbẹ̀síbẹ̀ ọmọkùnrin rẹ̀ tára rẹ̀ ò yá yìí ó padà pàdánù rẹ̀ lẹ́ni 40 ọdún. Ọlọ́run má fi kú ọmọ bá wa wí. Bàbá Alápinni ní látìgbà náà ìgbé ayé tóun gbé kò rọrùn rárá. Ó sì ní kí wọ́n ran òun náà lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ran ọ̀rẹ́ tòun Lálùdé lọ́wọ́. Òun náà ń fẹ́ mọ́tò ayọ́kẹ́lẹ́. Ní kété tí bàbá fọhùn síta ń pé èmi lọ́kàn ni àwọn olólùfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dáwó jọ. Ṣùgbọ́n aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹ̀rún èèyàn lọ, bàbá wa Lékan Ẹnuọpẹ́, ló bá pe bàbá Alápinni wípé ṣé bàbá láìkì mọ́tò Sienna? Alápinni ní bí mo ṣe gbọ́ Sienna báyìí òun kàn fò dìde nì. Bí Lékan Ẹnuọpẹ́ ṣe gbé ọkọ̀ bọ̀gìnì Sienna ránṣẹ́ sí bàbá Alápinni rèé o, tí bàbá Alápinni sì ń jó tí ń yọ̀. Ẹ sì ṣàánú Bàkórèdé náà. Ìgbà wo ló fẹ́ kan èmi gan? Ẹ wá gbọ́ talẹ́nì kẹrin tó tún rí àánú gbà nínú àwọn àgbà ọ̀jẹ̀ ṣeré tíátà. Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní nínú oṣù kẹfà yìí kan náà ni òṣèrékùnrin Parí Olódó fi fídíò kan síta. Òun àtàwọn ọmọ rẹ̀ méjì kan sì ń sọ̀rọ̀ nínú fídíò yìí lórí ayé ìnira tí wọ́n ń gbé. Parí Olódó ní nínú ilé àkọ́pàtì ni àwọn ń gbé.
àti pé òun gan nílò mọ́tò ayọ́kẹ́lẹ́. ní gẹ́lẹ́ bó ṣe sọ̀rọ̀ yìí ni pásítọ̀ Gabriel tí ó bá ìyá Gbóǹkẹ́ ṣe kò kárí ìrànlọ́wọ́ owó tó fi parí ilé rẹ̀ ló tún bẹ̀rẹ̀ sí í ṣe agbátẹrù bí ìrànlọ́wọ́ ṣe jáde fún parí olódó náà. gbogbo kò kárí tí pásítọ̀ yìí ṣe owó bíi mílíọ̀nù 6 ni wọ́n rí ṣàjọ láti fi ran parí olódó lọ́wọ́. ìyàtọ̀ sí ń pé parí olódó náà rí mọ́tò bọ̀gìnì Toyota Camry gbà, oríṣiríṣi àwọn ẹ̀bùn oúnjẹ àti àwọn nǹkan ìlónúlé gbogbo rẹ̀ ni wọ́n tún fi ta bàbá yìí lọ́rẹ. àwọn àwòrán rẹ̀ lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ọlọ́run jẹ́ kó kan èmi náà lọ́jọ́ kan. Ìrírí Ayé TV, àwa ni bàbá. báyìí ni ìdùnnú àti ayọ̀ ṣe ń ṣubú lura wọn lágbo eré tíátà lọ́wọ́lọ́wọ́ yìí. bínú àwọn kan ṣe ń dùn sí àwọn ìgbésẹ̀ táwọn òṣèré yìí ń gbé, bẹ́ẹ̀ náà nínú àwọn kan ń bàjẹ́ sí i, inú àwọn kan ò dùn sí i tí wọ́n sì ń gbọ́ ìsọ̀ yìí kiri àárín ìlú wípé oníbàárà ni wọ́n ò mọ̀ yí pé ayé tá a wà ní ìsìn ó sọ̀rọ̀ sókè ni, bó o bá sọ̀rọ̀ sókè tara rẹ̀ ó bá ẹ dákẹ́ síbi tó wà. kò sọ̀rọ̀ tìjú níbẹ̀ o, sọ̀rọ̀ sókè kí wọ́n mọ ohun tó fẹ́. ẹ wá gbọ́ná, ta ló tún kàn báyìí? ṣé bàbá Kóredé ohun ìfẹ́ sọmídà ló kàn ni, àbí agbo eré tíátà náà ló tún kàn? ó dùn mí púpọ̀ pé mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà. gbogbo àwa ọmọ Benin Republic ẹ sì ṣàánú tèmi náà, ẹ jẹ́ kémi náà rí àánú gbà. ẹ má jẹ́ kí n rojọ́ kẹjọ́ tán nílé ẹlẹ́jọ́ kẹ́ ẹ tó gbé ọ̀kadà sí mi ń dì í. èmi lọ́kàn báyìí. Ìrírí Ayé TV, àwa ni bàbá. ẹ wò ó, mo wá bóníre yọ̀ lọ́jọ́ tèmi nì torí ìkẹ́dùn nìkan náà kọ́ láàmú bá àwọn òṣèré tíátà kẹ́. mo ti wá bá yín yayọ̀ lénìí, ẹ jẹ́ káyọ̀ wọnú ilé mi. mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹ́nu sókè nísàlẹ̀ yìí. gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni, àbẹ́ ẹ ṣetán láti gbé ọ̀kadà sí mi ń dì í, àbí mọ́tò ayọ́kẹ́lẹ́ náà lẹ́fẹ́ gbé sí mi ń dì í. mo láìkì Venza gan. ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà tẹ́ ń wò lórí ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51. fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlòkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mi máa fẹ́ lẹ́yìn ṣe lọ lọ́jọ́ tèmi. mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ wò. ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé bàbá Kóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà, máyégún gbogbo sọ̀rọ̀. mo ń dágbére lórí ètò, kì í ṣe tikú kì í ṣe tàrùn. ìpàdé mi àtìyín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. títí ìgbà tá a tún máa pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá.